ààrẹ Trump sùúrù lọ̀rọ̀ yìí gbà o, ẹ má kógun ja Nàìjíríà. Adeleke bẹ̀bẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nitọ́ Adémọ́lá Adeleke ti rawọ́ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ láti wáwọ̀ ọ̀rọ̀ kan fi ṣàdá lórí ọ̀rọ̀ ètò ààbò tíjọba orílẹ̀-èdè Amẹ́ríkà tẹnubọ̀ láìpẹ́ yìí nínú àtẹ̀jáde kan tí ààrẹ orílẹ̀-èdè ilẹ̀ Amẹ́ríkà Donald Trump fi síta láìpẹ́ yìí lórí ìpànìyàn tó ń ṣẹlẹ̀ sáwọn kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè Nàìjíríà ló ti kìlọ̀ pé òun yóò kógun wájà àwọn afẹ̀míṣòfò ọ̀hún. Ìdí nìyí tí gómìnà Adeleke fi tètè pariwo pé ìbádá kíjọba àpapọ̀ ilẹ̀ wa tètè wá ojútùú sọ̀rọ̀ náà o. Gẹ́gẹ́ bí Adeleke ṣe sọ nípasẹ̀ agbẹnusọ rẹ̀ Malam Ọláwálé Rasheed, ó ní dípò bíjọba Amẹ́ríkà ṣe fẹ́ tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà ṣe ni kí wọ́n gbárùkù ti orílẹ̀-èdè yìí láti lè borí gbogbo àwọn ọ̀bàyéjẹ́. Gómìnà Adeleke, ẹni tó ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn tí wọ́n ti fara káásá látàrí ìṣẹ̀lẹ̀ ọ̀hún, ní ìpèníjà ńlá ni ọ̀rọ̀ Trump jẹ́ fún àwọn adarí orílẹ̀-èdè yìí láti jí kúrò nínú oorun wọn kan sì sán ṣòkòtò wọn gírí. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé níwọ̀n ìgbà tí a bá ń gbèrò láti dáwọ́ ohun búburú dúró, a tún gbọ́dọ̀ máa wá ìbáṣepọ̀ tó dánmọ́rán láàrin àwọn orílẹ̀-èdè yòókù. Adeleke ní ìṣọ̀kan ló lè gbé orílẹ̀-èdè yìí gòkè àgbà, kí gbogbo aráàlú fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba Tinubu láti fòpin sí ìṣekúpani tí kò nítumọ̀.